èèyàn kan ló bá mẹ́sẹ̀ẹ̀jì mi wọ́n ní ọ̀pọ̀kùn wọn fẹ́ yàwó wọ́n ní yàwó ń bá sọ pé kọ́kọ́ mọ̀ wàdùn ọmọ o nítorí òun ò forogún ẹni tó forí ṣubú ni àbó mú mi ẹran yó dákun ṣé ìwọ ò forogún ojú ẹ fọ́ kó o tó sọ yẹ́ẹ̀sì fún ẹni tó ti níyàwó tẹ́lẹ̀ rí ó ti ẹ̀ ń yọ̀ gan ni tí ìbáṣepọ̀ ọba ń yọ̀ sọ ọmọ wípé ààyè lọ gbọ́ tó fi dológun pọ̀ ní kí ọmọ rẹ̀ bí ìyálé wà mọ́ ààyè gbọ́ ni tó bá san ìyálé tí wọ́n gbóró ni tí wọ́n ti sọ fọ́kọ pé kọ́kọ́ ọkọ mọ̀ dọ̀dú ẹ mọ́ sọ ọmọ pọ̀ òní mọ̀ lánú gbàgàdà ìwọ sì rí o ti bímọ méjì ibi o ti ń bọ̀ o ò ṣe padà bẹ́ẹ̀ ìwọ ò sorogún ìyálé gan ló yẹ kó lòun ò sorogún náà ìwọ tó mọ̀ pé ẹni tó fẹ́ ti níyàwó tẹ́lẹ̀ ìṣọ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ìbáyìí gan àmọ́ tá àti ẹ̀sọ́ báyìí ní ìsìn ṣọ́rẹ̀ yín ni àbí ara yín fà ṣé mọ̀ pé mi ì mọ̀ bí tẹ́ ẹ ti máa ń rí àwọn ọkùnrin tó ṣe pé ẹ mọ̀ pàṣẹ fún wọn ẹ mọ̀ sọ fún wọn kán jókòó síbẹ̀ yẹn kán mọ̀ lọ bẹ̀ yẹn kán mọ̀ jókòó bí ibi nìkan dúró sí ibo lẹ ti máa ń rírò àwọn ọkùnrin bá ná àwọn yẹn èso ọkùnrin honestly ẹni ọkùnrin tó bá ti lè sọ fún kó jókòó síbẹ̀ yẹn it's as good as pé wọ́n gan ò lọ́kọ o ní husband figure in your life because the man you have in your life is a woman ó ti sọ di obìnrin kò lè sọ fún ẹ pé kó o ṣe nǹkan kó o ṣe you don't have a husband figure because you are now the husband you are the one in charge you are the one controlling because báwo ni obìnrin ó ṣe sọ fọkùnrin pé kó má lọ síbi tó bá fẹ́ lọ ọ̀dọ̀ ìyálé for that matter ìránìwò òforogún ó dà ń pé o ti forí ṣubú o ò forogún o sì fẹ́ni tó níyàwó ńlé o mọ̀ pé orogún lọ fẹ́ lọ ṣe ìmí inú yín náà wọ́n mọ̀ ní ẹ̀fẹ́ kan fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kẹta ó dà ń pé ẹ̀fẹ́ túlé kan ṣòro ṣé ìgbà tó tí wọ́n wọlé à sẹ́kọ̀ndì ó ti mọ̀ pé tọ́ọ̀dù ó tẹ̀lé ọ láìpẹ́ yìí tọ́ọ̀dù máa tẹ̀lé ọ àfọkùnrin tó bá yẹ pé kọ̀ọ̀kan lẹ̀ láìkí kókóbìnrin jọ tẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì gan ó necessary ni kó má bàa mọ sùn kiri bóyá ló ṣe tí ìsepẹ́ ni tó kàn láìkí ká kóbìnrin jọ ṣùgbọ́n èyí tó difficult ń bẹ ó ní kejì tó ti ṣe yẹn ìyàwó kejì ni mọ́ sọ̀rọ̀ ó fẹ́ jù torí ẹ̀ làwọn èèyàn ṣe mọ́ ń gbógun tì wọ́n because it was her presence that changed the whole scenario tí third bá dé tí fourth bá dé atẹ́gùn ó ti máa fẹ́ ara ó ti máa balẹ̀ ara ó ti máa tutù kò ní sí ìgbónára mọ́ọ̀chì mọ́ polygyny ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí third kí fourth tó dé bẹ́ẹ̀ àwọn second yẹn presence wọn ló change the whole setting from monogamy to polygamy so when the third and fourth comes kò ní sí much issue so ọkùnrin tó pa kìtì mára tó stand on his feet tó fẹ́ wọlé ó wá rò pé kẹta ni ó ṣòro ìkẹta ló easy jù you cannot prepare your heart for it stay away ṣé o ti gbọ́ mi lẹ́yìn kéékèèké yẹn kó o tètè mọ̀ pínpín lórun àpíndó ló kó àpínsùn lórun ẹ mọ̀ pín ni ṣùgbọ́n pé kó mọ̀ dọ́dọ̀ ẹnìkan tó ti fẹ́ mọ́ òun wà ókè o ìwọ tó dẹ̀ jẹ́ ìyálé tó bá ti rí pọ́kọ fẹ́ yàwó tó bá tiẹ̀ jẹ́ sisi àbí widow náà fẹ́ ìyẹn tí ẹ ṣì wà manageable because sisi yẹn ò dé lé ọkọ rí ibi ẹ bá ní ó jókòó sí ni ó jókòó sí widow náà àwọn widows yẹn máa ń sábà níbẹ̀rù Ọlọ́run torí wọ́n mọ̀ pé the painful part of their lives ó ti kọjá lọ and again the worst thing tó lè ṣẹlẹ̀ síyàn láyé yìí has happened to them so wọ́n ti get healed wọ́n ti get to a stage whereby wọ́n ti mọ̀ pé ntọ́kọ àwọn àkọ́kọ́ fi kú ọkọ eléyìí náà lè kú so àwọn máa ń níbẹ̀rù Ọlọ́run díẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé single mother náà fẹ́ lé ọ tó bá wọn gbàdúrà wákàtí méjì tẹ́lẹ̀ all times 100 díẹ̀ ni o àdúrà rẹ gbọ́dọ̀ pọ̀ sí ni o torí àwọn yẹn ò ní kílẹ̀ ọmọ sùn láago kan sàn o I'm telling you wọ́n máa take charge ni charge náà máa ń fẹ́ ń take ed àmọ́rí ìbá kú ni ọ́n àdúrà lọ̀rọ̀ wọn bá o ọ̀dọ́ bá lè gbà wẹ̀ náà kó o máa wẹ̀ mọ́ bó ti jẹ́nu bẹ̀yìn kéékèèké wọn ò lé létí lé lọ fún yín o ṣé ẹ gbọ́ àbẹ́tí yín di